níwájú ọlọ́run ọba níwájú ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ o níwájú ọlọ́run ọba. níwájú ọlọ́run ọba níwájú ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ o níwájú ọlọ́run ọba. àpáta dé àpáta Apataewi dé ènìyàn pàtàkì lọ́lọ́jọ́ ìbí tòní ó yẹ ẹ jẹ́ ká lọ kí ẹ jẹ́ ká lọ máa sọ kutu ọ̀wọ̀ nílé ọlọ́jọ́ ìbí. níwájú ọlọ́run ọba níwájú ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ o níwájú ọlọ́run ọba. níwájú ọlọ́run ọba níwájú ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ o níwájú ọlọ́run ọba. Abímbọ́lá ayé Ọlánóyè obìnrin rọ̀gbọ̀dọ̀ níyùn olóríire ó lákìtìyàn ó ní tẹríba ó kóni mọ́ra ó pò ó bùyàrí ọmọ Akínbọ̀dé máa wọlé máa rárá ẹlẹ́rìn ẹ̀yẹ ẹlẹ́yinjú ẹgẹ́ adúmáradán arẹwà lóbìnrin Abímbọ́lá jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe bó ti ń bọ́mọdé ṣe ló ń bọ̀wọ̀ fágbà Abímbọ́lá máa bá mi kí Olúwatósìn Olúwatómisìn Akínbọ̀dé ẹ̀gbọ́n rẹ ní every 13th of March ló ń sọjọ́ òbí tiẹ̀ a kú ọdún o ẹ̀yin méjèèjì abá yín dúpẹ́ orí kádùn Abímbọ́lá olówó orí rẹ̀ ń kọ́ Abíọ́dún ọmọ Ọlánóyè ọmọ Ìdànrè mọ̀jú ọ̀bà tó ń bẹ lálàáfíà ara ọmọ Ìdànrè mẹ́lìíwọ̀n àfẹ̀rànjá wẹ́wẹ́ méjì ẹ kú oríire àṣeyọrí ìgbéyàwó yín ẹ̀yin ìyàwó ò ní mọ bẹ́ẹ̀ ọ̀dádàmọ̀ dàrú olójú fọ́pọ̀ mọ́yọ̀ kan kò ní túlé yín ká o ẹ máa jèrè ìgbéyàwó láṣẹ lọ́wọ́ Olódùmarè ọba ọlọ́jọ́ ìbí ìyá rẹ ló rán mi wá wúrà rẹ tó ṣe iyebíye obìnrin àrà ọ̀tọ̀ tí mo mọ̀ tó mọ ìkẹ́ àtìgẹ́ ọmọ Mrs. Ìyábọ̀dé aya Akínbọ̀dé ni mò ń wí olóríire obìnrin olóríire abiyamọ bàbá rẹ ní kí ọ ó ní okú ọdún okú yèdún o ó kí ọ ó kí Olúwatósìn Mr. Akínbọ̀dé èjìrẹ́ ará àsokùn ẹdújọ bí ọlọ́jọ́ ìbí Mr. and Mrs. Akínbọ̀dé wọ́n ní kí n máa kí ọ dáadáa kí n máa kó Olúwatósìn pẹ̀lú ẹ̀yin méjèèjì ẹ kú ọdún ẹ kú yèdún o láṣẹ lọ́wọ́ Olúwa ẹ ó ṣe púpọ̀ lókè pẹ̀ Abímbọ́lá àwọn àbúrò rẹ gan ò dákẹ́ wọ́n ní okú ọdún Wálé Akínbọ̀dé pẹ̀lú Fèyíṣayọ̀ Akínbọ̀dé wọ́n ní onínúure ó sì níwàáre oníláárí ọmọ Ìgbàrà odò Èkìtì ọmọ Ubí Ìgbàrà ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dórí ògún lọ́nà Ìgbàrà odò lágbólé bàbá rẹ̀ gangan ìwọ lọmọ ọlọ́rin lẹ́kọ̀ọ́ àwọ̀ ọmọ alágbàdo aya tán kẹ́dùn aya kígbòrògì aya èyí kò kù ó tó ọlọ́mọ olóore ṣíṣe ọmọ ìyẹ́ gánágáná ìdí ọ̀kìn ọmọ adìyẹrẹ ọmọ bẹ́ẹ̀ rúgbá ọmọ òpó ní ìpa òkèòkè bẹ́ẹ̀ ni wọ́n koríki ilé bàbá tó bí ọlọ́mọ nílé ìyá rẹ̀ ìwọ lọmọ olómi gbígbóná olómi tútù ìwọ lọmọ wọn ní IKOGOSI Èkìtì ìwọ lọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ ẹlẹ́ni àtẹ ìka ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ Abímbọ́lá aya Ìdànrè mọ̀jú ọ̀bà aya múlà méjì ojúṣoge ìwọ láyé apàdán jẹ ìwọ láyé apàdán fò làlàlà ìwọ láyé aládàn funfun lórí àpáta ìwọ láyé léwúta abìdí kúkúkú lórí òkúta okú ọdún okú yèdún o àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ò ní kúdékú ò ní fàìsàn lògbà ò ní rí kú ọkọ ò ní rí tọmọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba àwọ̀ títò tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run ọmọ aráyé kò ní pa ọ́ láwọ̀dà àrídùnnú ni ọ́ lọ́wọ́ òbí rẹ wọn ò ní fòkú rẹ ránṣẹ́ sílé wéra máyérẹkẹ lòmíràn kó bọ́ ọ jẹ́ orí olórí onígbàṣe rẹ ṣe wàá dàgbàdàgbà wàá dàgbàlagbà bólúwa tí ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ o máa pẹ́ láyé ń bí lọ́kọ́ sílẹ̀ bí Apataewi ló sọ bẹ́ẹ̀ àtiwá àtọkọ àtolúwatósìn ẹ máa kéré òkè òkun délé ẹ ní kú sọ́nà bí èéfín ẹ ó máa rí tajé ṣe rírí ṣe yín ò ní dáwọ́ dúró happy birthday to you olóríire okú ọdún okú yèdùn ọdọọdún láàrún rógbó ọdọọdún láàrún àwùsá ọdún òní dé kọ́ mo bì ó mọ̀ gorí àtẹ ọdọọdún la ó máa rí yọ tó ó máa yan fanda níwájú abínú ẹni happy birthday to you
and we all wish you long life and prosperity. Apataewi lèmi ń jẹ́. Tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169002775. Mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Níwájú Ọlọ́run.